àgbọn ń ṣẹ́ oyin ń ṣẹ́ ojú olóko rèé kòǹgbàkòǹgbà. ẹ wò ó ti di ìjà fàmífàẹ́ láàrin ìjọba Kwara àti àwọn ará ìpínlẹ̀ Kwara nítorí àṣírí ti tú ó ti dìjà rẹ́kẹrẹ́kẹ́. tó mú kí yín o nílé lóko lọ́nà lẹ́yìn odi wípé àjíǹde àtayọ̀ yóò mọ̀ jẹ́ fún wa o. ǹjẹ́ ẹ ti gbọ́ àwọn ará ìlú ti yarí o. wọ́n ní kí gómìnà ó bọ́ta kó sòótọ́ ló dáa wípé bó tilẹ̀ jẹ́ pàṣírí ti tú bí bẹ́ẹ̀ kọ́ àwọn ò ní gbà. wọ́n ti yarí mọ́ gómìnà ìpínlẹ̀ Kwara lọ́wọ́. àwọn ará ìlú bínú tán wọ́n láwọn ò ní gbà o. wọ́n ní ìjọba ni ó ń pa wá ní ìlú Kwara. gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí Christopher àwọn ọmọ Christopher Musa ọmọ ogun Nàìjíríà níbi tí wọ́n ti mú àwọn Miyetti Allah pẹ̀lú ìbọn pẹ̀lú ọkọ̀ ní Ọ̀wọ̀ ibẹ̀ tẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé nígbà tí wọ́n máa tẹ àwọn Miyetti Allah nínú wọ́n ní ìjọba Kwara ló kó ìbọn ló kó gbogbo nǹkan táwọn fi ń ṣiṣẹ́ ló kó lé wọn lọ́wọ́ tí àṣírí náà rẹ̀ padà tù. ǹjẹ́ ẹ mọ̀ pé gómìnà Kwara Abdulrahman ó ti jáde o ó ti dìbọ́ǹkì news náà ó ní irọ́ tó jìnnà sí òótọ́ ni. ó ní kò sí ohun tó jọ bẹ́ẹ̀ rárá wípé ìjọba ìpínlẹ̀ Kwara kò bá wọn lọ́wọ́ sí ìwà ìbàjẹ́ wípé ètò ààbò ló jẹ ìpínlẹ̀ Kwara lógún. àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ àwọn ará ìlú yarí mọ́ gómìnà lọ́wọ́ o. nísìnyí gómìnà Abdulrahman Abdulrazak wọ́n ti jáde o wọ́n ti dìbọ́ǹkì news náà. tẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé àwọn Miyetti Allah àwọn agbésùmọ̀mí ti sọ̀rọ̀ wọ́n ní Ìlọrin ní Kwara State ni wọ́n ti kó bítíbitì ìbọn àti irinṣẹ́ tí àwọn ń lò ó ní ibẹ̀ ni wọ́n ti kó fún àwọn. now gómìnà ti dìbọ́ǹkì news náà fídíò náà pé irọ́ ló wà nídìí ẹ̀. ká tiẹ̀ nípa àwọn agbésùmọ̀mí àwọn bókobóko àwọn Miyetti Allah kálọ́kọ̀ kọ́ sínú news lásán ni ò bá dáa. wọ́n ṣe fídíò ẹ̀ tọ́dẹ̀ ń tẹnumọ́ wípé Ìlọrin Kwara State Governor ni ó ń ṣiṣẹ́ tó ń kó gbogbo irinṣẹ́ fún àwọn. now gómìnà nírọ́ ẹjọ́ ṣẹ̀rí pé agbọ́nsẹ́ oyinṣẹ́ ojú olóko náà rèé kòǹgbàkòǹgbà. ẹ jẹ́ ń fún yín lẹ́kùnrẹ́rẹ́ rẹ̀ tí ẹ ò bá dẹ̀ gbàgbé nínú fídíò náà tí àwọn agbésùmọ̀mí ṣe ibẹ̀ ni wọ́n ti dárúkọ arákùnrin kan tí wọ́n pè ní ọ̀gá Victor wípé òun gangan ó pẹ̀lú bí irinṣẹ́ ṣe ń jáde fún àwọn àti ọkọ̀ tí àwọn ń lò. ẹ wá mọ ibi tí àṣírí ti tú o. ṣe rí mọ́tò tí wọ́n rí ìyẹn mọ́tò tí àwọn Miyetti Allah agbésùmọ̀mí lò tí wọ́n rí ní ilé ìtura ní Adéwọlé ìyẹn ní Ìfẹ́lódùn. mọ́tò yìí kan náà ni wọ́n rí ní Auchi ní ọwọ́ àwọn agbésùmọ̀mí. gómìnà sì sọ pé irọ́ mọ́tò tí wọ́n rí ìyẹn mọ́tò ti Ìfẹ́lódùn tí ọ̀nàrẹ́bù Yusuf tó jẹ́ alága ibẹ̀ tí ẹ dẹ̀ mọ̀ pé ìjọba máa fún gbogbo àwọn city local government ní àwọn state government fún ní Hilux navy blue ní kọ́lọ̀ mọ́tò yẹn tó dẹ̀ jẹ́ pé gbogbo àwọn city kìíní ni wọ́n ní mọ́tò yìí lọ́wọ́. bó ló ṣe dọ́wọ́ agbésùmọ̀mí ẹ̀gbọ́n gbogbo local government dẹ̀ ní ìjọba fún wípé àwọn fi support wọn fún security àbí wọn ò ṣáà lè pé security pé agbésùmọ̀mí àbí ìkọ̀kan ṣẹlẹ̀ ibì kan kọ́ ló máa fẹsẹ̀ rìn lọ lọ́tún ṣe fún wọn ní mọ́tò. ṣé ká sọ pé mọ́tò tó tún fún wọn iṣẹ́ láabi mìíràn ni wọ́n tún fi ń ṣe. ṣùgbọ́n ìbéèrè mi ni pé báwo ni mọ́tò tó rí ní ilé ìtura ní Adéwọlé ní Ìfẹ́lódùn ó ṣe wá di tán rí ní Adó ní Auchi ó ti yé yín. ẹ wá mọ ohun tó tún wá yani lẹ́nu jù nígbà tí ọwọ́ pálábá àwọn aráabí ìṣègì tí wọ́n mú àwọn Miyetti Allah
ṣẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé ní ìfẹ́ lódùn gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀lẹ̀ Yorùbá èdè Yorùbá ni wọ́n sọ ṣùgbọ́n nígbà tó máa mú àwọn agbésùnmọ̀mí ní Auchi ṣe é mọ̀ pé èdè mìíràn ni wọ́n sọ tó jìnnà sí èdè Yorùbá nígbà tí ọwọ́ títẹ̀ tẹ̀ wọ́n dáadáa tí ìwádìí lọ dáadáa lọ́wọ́ ń béèrè lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí pé ńbo lẹ ti rí ọkọ̀ security nígbà tó tẹ̀ wọ́n dáadáa nú lọ́wọ́ ni ọwọ́ Kwara State Government ni ó gbé fún àwọn òun ló fún àwọn o ṣùgbọ́n ẹ jẹ́ ká wo fídíò náà dáadáa iṣẹ́ wo ni àwọn aráabí ṣe tí Kwara State Government fi fún àwọn èèyàn yìí ní ọkọ̀ ìjọba àbí iṣẹ́ kí ló ṣe fún wọn. Ibi tẹ́ ti mọ̀ pé ó lọ́wọ́ nú nìyẹn ejò lọ́wọ́ nú ibẹ̀ gẹ́gẹ́ láṣìírí ti tú pé ìjọba ti kùnà láti dáàbò bo ará ìlú wọ́n ti kùnà láti dáàbò bo ará ìlú nítorí wípé in tó jẹ́ kí wọ́n ṣe wọn ò lè ṣe é. ẹ wo tó bá yá ẹ mọ̀ pariwo wọn Nàìjíríà ṣojú yín ti wájà báyìí o. bákan náà mo ní gbé yín débẹ̀ tẹ́ ò bá mọ̀ ó ti dìjà gbòòrò láàrin Olúbàdàn àti Aláàfin ti ìpínlẹ̀ ti Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ bàbá wa Olúbàdàn ìyẹn ọba Ládọjà pẹ̀lú Aláàfin ìpínlẹ̀ ti Ọ̀yọ́ ìyẹn títí Abímbọ́lá Ọ̀wádé ó ti dìjà àgbà ó dìjà ọba nílẹ̀ Yorùbá ẹjọ́ ṣeun tó kàn rí ẹjá ká àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn wa ẹjá gbọ́n tí àwọn ènìyàn wa sọ bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ ọba Aláàfin Ọ̀wádé ibẹ̀ ni àwọn ènìyàn ti ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọba Abímbọ́lá Ọ̀wádé ẹ má gbàgbé pé Ọ̀nìrìṣà Oòduà ó ti sọ fún Ọ̀wádé pé kó lọ gba ọ̀pá ìṣẹ́gun ìyẹn nílé Ifẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ wọn ni kó má jẹ́ pé ọba yóò máa ṣe bùrúbàlà yóò máa ṣe àṣìṣe ni tó sọ pé orí adé ń ṣàṣìṣe o àbí kí ni a ti fẹ́ pè é láì tí ìtọ́dún mélòó Aláàfin ti ṣe kí ni wọ́n ti ń dọ́gbọ́n ṣìwàwù ẹ má sì gbàgbé wípé ọba mìíràn tún ti pè ọba Abímbọ́lá Ọ̀wádé wípé má gbàgbé pé o ti kọsẹ̀ tẹ́lẹ̀ rí o má wàá tún jẹ́ kí àṣìṣe ṣe ẹ́ mọ́ padà sílé Ifẹ̀ kó o lọ ṣàtúnṣe ṣùgbọ́n kábíyèsí yarí ẹ mọ̀ ìjà àgbà èmi òjò ìwọ òjò mi òun ló fa gbogbo eléyìí ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ àwọn ènìyàn mi yìí ká tó máa lọ bẹ́ẹ̀ lélẹ́yìí sọ̀rọ̀ ó lẹ́ni tó bá ti jórúkọ tí gómìnà ilẹ̀ Kwara ń jẹ́ ó jẹ́ kẹ́ ẹ fura pé agbésùnmọ̀mí ni yóò jẹ́ ẹ wo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi kò sọ̀rọ̀ orúkọ lélẹ́yìí bí kò ṣe pé àwọn olórí wa ti já wa kulẹ̀ tá a bá dẹ̀ pariwo pé ẹ̀jẹ̀ á bọ́ wọn ni wọ́n Nàìjíríà ṣe rí pé wọ́n Nàìjíríà yóò gbé wa débì kankan ẹ bá wa like ẹ share ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ wo ẹ jẹ́ ó yá àwọn èèyàn lọ́tún lọ́sì pé Yorùbá Nation is the only solution a máa bẹ̀ ọ́ bẹ́ẹ̀ ní bẹ́ṣu ni o atẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀nà wò ẹni bá wá láòní dé òun láòní dé bá o ó dàbọ̀.